Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ kí la ṣe àwọn Nigerian Custom? Ẹ̀ṣẹ̀ kí ni ìran Yorùbá ṣe àwọn custom? Àṣẹ wípé gbogbo bó ṣe ti bọ́dà ní South West ní ilẹ̀ Yorùbá ó ní wọn ti bọ́dà ilẹ̀ Haúsá bẹ́ẹ̀. Ó ní wọn ti bọ́dà ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá ni àwọn ọmọ Yorùbá tí ń lọ ra ráìsì wá. Ẹ máa gbọ́rọ̀ yìí lẹ́nu ẹni tó ṣẹlẹ̀ sí ìyálọ́jà gbogbo Ògùn State. Ó wá sọ̀rọ̀, ìyálọ́jà Kútọ̀ ó sọ̀rọ̀, gbogbo ẹ̀ náà ni màá play fún yín, òun lẹ máa gbọ́. Òfin tí wọ́n ṣe sí Nàìjíríà kò ṣe pínre láàrin rárá o. Kò ṣe pínre láàrin. Kò ṣe pínre láàrin rárá. Nítorí pé àwọn náà gbogbo wa jọ wà sílẹ̀ rí tẹ̀ àjọ wà ní Nàìjíríà wọ́n tọ́jú ọmọ kan lọ. Àwọn òwúrò. Ilẹ̀ Haúsá ni wọ́n ti ń lọ ra ráìsì. Kọ́sítọ́mù ò dá wọn láàmú nílẹ̀ Haúsá. Ṣé kọ́sítọ́mù ò kì í ṣiṣẹ́ nílẹ̀ Haúsá ni? Ṣé ilẹ̀ Yorùbá nìkan ni kọ́sítọ́mù ti ń ṣiṣẹ́ ni? Bẹ́ẹ̀ ṣe ń dàrú èèyàn láàmú bí báyìí, bẹ́ẹ̀ ṣe ń dàrú èèyàn ní gbèsè. Tẹ́ ẹ̀ máa lọ já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù lóru. Ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe ń ṣe nílẹ̀ Haúsá? Ṣé ilẹ̀ Haúsá ò kì í ṣe Nàìjíríà ni? Ṣebí Nigerian Custom ni ẹ pè ra yín, àbí Yorùbá Custom ni ọ pè yín ni? Kí ló dé tó já sí pé ọmọ Yorùbá lẹ̀ ní lára? Kí ló dé tó já sí pé ọmọ Yorùbá òun lẹ̀ ní lára? Ráìsì tí ó bá bọ́dà wọlé tí ẹ rí mú ní bọ́dà títí tí mọ́tò yẹn fi wọ tó fi dé ṣọ́ọ̀bù tó fi já tí ó fi ń dá ọjà sí ṣọ́ọ̀bù. Káṣí bá sọ pé ìhun tó máa pa àwọn èèyàn náà ni. Ẹ dẹ̀ lajú yín sílẹ̀ tí ráìsì yẹn fi wọnú ṣọ́ọ̀bù tó fi ń tà. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ lóru, ẹ wá lọ já ṣọ́ọ̀bù yẹn, ẹ tún kó wọn lówó. Ẹ jọ̀ọ́ ẹ yẹ ká gbọ́ nǹkan tí ìyálọ́jà ní gbogbo Ògùn State, ẹ yẹ ká gbọ́rọ̀ tí wọ́n sọ. Ẹ gbọ́ bí interviewer yẹn bó ṣe interview ìyálọ́jà ní gbogbo ìyá tí ọjà ṣọ́ọ̀bù ẹ̀ lọ́jà Kútọ̀ lógùn State lábẹ́òkúta. Ìyá yẹn máa sọ̀rọ̀. Ìyá tọ́jà ṣọ́ọ̀bù ẹ̀ ní ìta òṣì lábẹ́òkúta Ògùn State ó máa sọ̀rọ̀. Láàárín oṣù kan wọ́n dẹ̀ já ṣọ́ọ̀bù ọdẹ lọ lóru láàrin oṣù kan ọ̀nà wá tó gba 15 times tó fi wá ń kó ráìsì lọ́jà. Ìwà ọ̀dájú leléyìí. Ṣẹ́ni tó ra ráìsì sí sínú ṣọ́ọ̀bù ẹ̀ ṣé òun ló lọ kó láti overseas ni? Ṣé òun ló kó ráìsì wọlé ni? Kí ló dé tí ẹ ṣe mú wọn kó tó wọlé? Ẹ jọ̀ọ́ ẹ yẹ ká gbọ́ nǹkan tí ìyá yẹn sọ. Ìyálọ́jà gbogbo Ògùn State àwọn ló fẹ́ sọ̀rọ̀ báyìí, ẹ yẹ ká gbọ́n tó fẹ́ sọ. Ó kù díẹ̀ káàtó kò tiẹ̀ dá rárá ni. Kí lè rí tẹ̀rí sọ bẹ́ẹ̀? Ìdí ni wípé lóòótọ́ wọ́n ní wọ́n ti fòfin dè, ṣùgbọ́n tí wọ́n náà fòfin dè yọ wọ́n fúnra ara wọn tó ń jẹ́ inú ilé wọn nìyẹn. Àwọn fúnra ara wọn gangan ń tọ́ wọn nìyẹn. Nigerian rice wọn ló wà kò kárí. Àwọn fúnra ara wọn tó jọ wọn custom wọn máa jẹ. Èyí tó ń lọ ra yìí òun àwọn náà ń jẹ nínú ilé wọn. Òfin tí wọ́n ṣe sí Nàìjíríà kò ṣe pínre láàrin rárá o. Kò ṣe pínre láàrin. Kò ṣe pínre láàrin rárá. Nítorí pé àwọn náà gbogbo wa jọ wà sílẹ̀ rí tẹ̀ àjọ wà ní Nàìjíríà wọ́n tọ́jú ọmọ kan lọ. Àwọn òwúrò. Àwa tá a wà nílẹ̀ ìsàlẹ̀ ń bí báyìí wọ́n ń fìyà jẹ ọ̀tá wa gidi. Torí kì í ṣe lórí ọ̀rọ̀ ráìsì nìkan ṣo. Èwo tún ni? Àdìrẹ táwa kankan ní tá à ń ṣe ìyàṣọ tá a fi ń ṣe wọ́n ń kó. Wọ́n ń kó àdìrẹ. Wọ́n mú aṣọ yẹn, aṣọ tá a máa fi ṣe torí kò sí ilé iṣẹ́ tó ń ṣe aṣọ ní Nàìjíríà. Aṣọ yẹn ó dẹ̀ máa imported náà ni. Àfi tó bá darú nìkan
òun ló yege ṣùgbọ́n yẹn kọ́ la bá wálé nì ọ̀rọ̀ tó ní ráìsì ọjọ́ ti pẹ́ tí wọ́n ti ń ṣe é tí wọ́n dẹ̀ ń dá àwọn èèyàn ní gbèsè gbèsè yìí pọ̀ jù torí pé ìgbépọ̀ yìí náà rí bèrò ṣe pọ̀ ń ta wọ́n ṣe ń ké láti bí ìjẹrin ẹni tó lọ gbowó síàní ẹni tó lọ gbowó lápò ẹni tó lọ gbowó gbọ́múlé láǹtà wọ́n ti jẹ gbèsè báyìí àmọ́ bí a fẹ́ rù gbà kọjọ torí Ọlọ́run pàápàá ìjọba yẹn bá a ṣe fẹ́ bọ́ sínú ti làálàá pé ìjọba mi máa tún dé yìí àwọn tó bá máa la aṣojú wa kọ́ ṣojú wa dáadáa o. ọjà ìyálọ́jà alẹ̀ gbà ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn ẹ̀yin àgbà bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó ìṣẹ̀lẹ̀ yìí ìwádìí wá fìdí ẹ̀ múlẹ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. kí lẹ ti ṣe gẹ́gẹ́ bí aṣíwájú ọjà. àti ń pariwo tipẹ́. ìgbà tó tí ẹ̀dẹ̀ tí ń ṣẹlẹ̀ yẹn èmi ò ìdìyà lọ́jà ẹ̀gbàǹgbà yẹn. kàṣà. ìtò kọ́kọ́ ṣẹlẹ̀ ńgbà tí mo dìyà lọ́jà ẹ̀gbà lélẹ́yìí torí ẹ̀ ni mo ṣe ń ké tọ̀tọ̀ pé wọ́n ṣàánú wa gbèsè ìpọ̀jù òun oníkálukú náà máa fi bọ́ ọmọ ẹni ní ìsìn wọn ni wọ́n ṣí bọ́dà ọba má ṣí bọ́dà rárá torí pé announcement tá a gbọ́ ni pé wọ́n ti ṣí bọ́dà o ṣíṣí bọ́dà yìí eléyìí ti ṣílẹ̀kùn sílẹ̀ láti yí pé ẹnikẹ́ni kó wọlé kó jáde ní neighboring country wa. bẹ́ẹ̀ni kéèyàn wọlé àwọn ẹrù kọ̀ọ̀kan ò lè tí ì wọlé. ọ̀dọ̀ tí wọ́n ń bínú ti fòfin dè wá kò rí bẹ́ẹ̀ lókè ọya o kò rí bẹ́ẹ̀ lókè ọya gbogbo bọ́dà wọn lọ sílẹ̀ torí pé òkè ọya pàpà láti ń la kó púpọ̀ tá a bá tún kó láti òkè ọya tó bá tún náà ń bọ̀ wọ́n á dẹ̀ máa wá wò wá níran nígbà tó bá tún dáàrin méjì wọ́n á tún sọ̀nà dè wá àti wípé ńgbà tí wọ́n sọ pé kọ́ bá wa ṣọ́ọ̀bù òde ẹ gbà wá wọ́n ní kọ́ bá wa ṣọ́ọ̀bù òde títí ẹrù ìfijáde níbo òde tó fi jáde sí gbangba sínú ṣọ́ọ̀bù èèyàn tó tún wá jẹ́ wípé lóru ẹni tó bá dé la káyọ̀mọ̀lé ṣe bí adigunjalè náà lọ́nà káyọ̀mọ̀lé lóru Ọlọ́run kó ṣàánú wa ẹ gbà wá kí gbogbo Nàìjíríà kan gbà wá gbogbo èèyàn wa nílẹ̀ Yorùbá ẹ dìde mọ́wọ́ ẹ ṣàánú wa ọ ń febi pa wá o pẹ̀lú gbogbo ẹrù tí wọ́n ń kó yìí o gbèsè ti kúnlẹ̀ o. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu ìyálọ́jà gbogbo Ògùn state yìí ẹ gbọ́ gbogbo àlàyé tí ìyá yìí rò kalẹ̀ ìyá yìí sọ̀rọ̀ ẹ ti ẹ̀rọ kọ́ gbọ́n kan tí ìyá yìí tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó ní ọ̀rọ̀ Nàìjíríà ó ní wọn mìírí rárá torí bó ṣe ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà kọ́ ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá bẹ́ẹ̀ ṣáwúsá òkè ṣara Nàìjíríà ni ìyá yìí tún sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ìyá yìí tún tẹ̀síwájú ó ní ẹ sọ wípé kọ́ má kó ráìsì wọlé ká máa jẹ Nigerian rice tá a fẹ́ jẹ òun dà ó ní ṣe bí ráìsì tí wọ́n import wọlé yìí náà ni everybody ń jẹ náà ni custom ń jẹ ìyá yìí sọ bẹ́ẹ̀ ìyá yìí tún fa allegation kan ó tún fi kan àwọn custom ó lọ́jà òun ló ní bó ṣe ń gbà náà ó ní wọ́n ló ń tà ní ìyá yìí sọ ìyá yẹn ó sọ mọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀ àmọ́ ohun tèmi fẹ́ sọ àmọ́ wọn tèmi fáwọn custom òun náà ni pé tó bá rán ni níṣẹ́ ẹrú ẹ jẹ́ ká fi tọmọ jẹ ẹ dúró sẹ́nu bọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tẹ́ ló ń já ṣọ́ọ̀bù wọn yìí wọn ò mẹsẹ̀ nípa bí ráìsì ṣe dé bó ṣe dé Nàìjíríà àwọn lọ ra ọjà ní wọ́n lọ ra àràtúntà ní àwọn kọ́lọ́ kó wọlé ẹ jẹ́ kí security wà ní bọ́dà dáadáa ẹ yẹ kí security tó péye ẹ yẹ kó wà ní bọ́dà dáadáa ọjà tó bá jẹ́ contraband kọ́ máa kó wọlé tó bá dẹ̀ kó contraband wọ tó bá dẹ̀ smugglish wọlé ẹ lọ bust ibẹ̀ yẹn in a polite way àwọn boys yìí wọ́n fi wickedness wọ́n fi ṣiṣẹ́ ni o
ẹni tọ́rọ̀ náà wá ṣẹlẹ̀ sí gangan lẹ́ni tó lọ já ṣọ́ọ̀bù ẹ̀ ìtọ́ já ṣọ́ọ̀bù ẹ̀ lọ́jà Kútọ̀ ìyẹn náà máa sọ̀rọ̀ ẹ yẹ ká gbọ́ ohun tí ìyá tó já ṣọ́ọ̀bù ẹ̀ ní Kútọ̀ ẹ yẹ ká gbọ́ ohun tó sọ ó yá. ẹ kúrọ̀lẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. ẹ ṣeun ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé bó o lẹ ṣe mọ̀ wípé lóru òun làwọn àti pé ẹ dákun náà kẹ́ẹ̀tì ẹ̀ tó dáhùn bó o lẹ ṣe mọ̀ pé àwọn àjọ aṣọ́bodè Nigerian Custom làwọn tó wá já ṣọ́ọ̀bù tó wá kó rẹ̀ sí bó o lẹ ṣe mọ̀ pé Custom ni wọ́n. a ní àwọn ọdẹ wà lọ́jà tó bá ti wá dé wọ́n gba sẹ́ẹ̀tì lọ́wọ́ ọdẹ wọn ní jẹ́ kó pe ẹnikẹ́ni àwọn tó bá wá wà tó bá jẹ́ pé nínú àwọn ọdẹ yẹn bóyá ìkọ́nù ọ̀ sá pamọ́ ìyẹn ló máa wá sáré pè lóru wípé tó àwọn kọ́sítọ́ọ̀mù o wọ́n ti já ṣọ́ọ̀bù bí báyìí wọ́n ti já báyìí wọ́n ti já báyìí o wọ́n dẹ̀ ti ń kó ẹrù lọ o. ẹlòmíì tó yẹ pé ó ń gbé ní ibi tó gbé jì kò ní lè jáde bá wá tiẹ̀ jáde tá bá wá síbẹ̀ náà kò sí kan tá fẹ́ ṣe wọ́n máa ti kó ìbọn wọ́n á kó gbogbo ẹ̀ wọ́n á ti sọ̀ràdì gbogbo ṣọ́ọ̀bù wọ́n á dẹ̀ kó wọ́n á máa lọ. ìdẹ ṣe ráìsì nìkan ni à ń tà provision wà níbẹ̀ ẹ wá máa fi débẹ̀ ẹ ní bá provision bẹ́ẹ̀ gbówó sí ṣọ́ọ̀bù wọn ò ní bá ṣé owó náírà náà ṣé contraband náà nìyẹn náà ni. ẹja ṣàlàyé ẹ̀ kó yé wa yékéyéké o eléyìí tó wà yìí ṣe ìrẹsì nìkan náà kó àbí kì í ṣe ìrẹsì nìkan. ìrẹsì nìkan kọ́ ló kó o. ẹ jẹ́ kí ìyálọ́jà Kútọ̀ ó sọ̀rọ̀ ìyálọ́jà Kútọ̀ ẹ kú kalẹ̀ ó jàre màámi. ọkọ mi ti àkókò dáa. àmín nígbà tí ẹ gbọ́ pé àwọn àjọ aṣọ́bodè Nigerian Custom wá sínú ọjà tẹ̀yìn jẹ́ adarí inú ẹ̀ ní Kútọ̀ mọ́júmọ́ Sátidé ṣé ìrẹsì nìkan ni wọ́n kó àbí nǹkan míì. wọ́n kó ìrẹsì nìkan. kí làwọn nǹkan tẹ̀ tún ní wọ́n kó. wọ́n kó ndómì ní aago kan ó kọjá ìṣẹ́jú mẹ́wàá ni wọ́n pè mí lọ́dẹ yẹn pè mí. tọ̀sán àbí tòru. lóru ni o. aago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá lóru. kọjá ìṣẹ́jú mẹ́wàá lóru. àwọn onímáṣíìnì méjì ni wọ́n pọ́n líìdì wọn wá. ìtẹ́mi wá ń bẹ̀jọba ni pé kàn jọ kàn má jẹ́ ká kú tán o. kòfíìn ti lọ o. eléyìí wá le ju kòfíìn lọ o. COVID-19. ìyẹn COVID-19. ó le jù lọ. ìrẹsì tẹ ní ká má jẹ ó ní gbogbo ọmọdé ń jẹ lẹ́yìn náà ń jẹ. ó nà ìyàwó yín ń jẹ. nígbà tẹ bá ṣe pàṣà tẹ ẹ lọ já síbòmíì. lẹ́yìn ẹ̀ ṣé bọ́dọ̀ wọn náà ti ń kó wá gbọ́n tó ń kẹ́rù wọn ìwọ̀n lọ ọ̀nà wọn lọ síbikíbi wọn ń wá tà fún wọn ni. ẹ dákun ìyálọ́jà Kútọ̀ tí a bá ní ká wò ó ní méní méjì mẹ́ta mẹ́rin márùn àwọn ìrẹsì tí ẹ ní àwọn àjọ aṣọ́bodè Nigerian Custom ń kó nínú ọjà Kútọ̀ lóru mọ́júmọ́ Sátidé ó tó mélòó. ní ìtẹ̀lé sọ pé iye báyìí. ok ìyá tó wà ní Kútọ̀ ẹgbọ́n ó tó bíi mélòó nígbà tẹ kóra yín jọ pé wọ́n kò sí ìyá lágbájá o. gbogbo ẹrù tó tẹ̀ tí tábánikà bẹ̀rẹ̀ sí kì í ṣe ijó Sátidé nìkan ni wọ́n wá o. bí tábàkà yìí tó ti wá sí ọjà Kútọ̀ ní oṣù yìí tábàkà lé ní léjì á ti tó gbà 15 tó ti wá. lóṣù yìí nìkan. bẹ́ẹ̀ ni àbọ̀ àwọn ló kọ gbowó gbọ́múlé láǹtà gbowó gbogbo kiri tá a gbà gbogbo ẹ̀ pátápátá owó ìyá. àwọn rábà calculate gbọdọ̀ lọ ti kó ní Kútọ̀ gbogbo afárátá rábà calculate gbogbo ẹ̀ á ti wọ 2000 bag. 2000. bẹ́ẹ̀ á ti jù bẹ́ẹ̀ lọ. ìyẹn gbogbo ìtọ́jú wa. ẹgbẹ̀rún lọ́nà méjì báàgì ọ̀dà ẹ dákun ẹja tún ìfẹ́ gbọ́rọ̀ lọ́dọ̀ ìkan lára àwọn tó ṣẹlẹ̀ sí lọ́jà ìta ṣìmọ́júmọ́ òní títí Sátidé là ń sọ tẹ́lẹ̀ kó tó di pé tí a tún gbọ́ pé lóru mọ́júmọ́ òní náà nínú ọjà ìta ọ̀sìn àwọn àjọ ẹgbẹ́nu sí máìkì yẹn dákun bá mi gbé kámẹ́rà sí ìyá tó wà láti ta ọ̀sìn yẹn lójú. ẹ máa bọ̀ ń bí ẹ jẹ́ kán lọ sí ìsìpẹ̀tọ̀ délé ẹ dákun ẹ bá na máìkì yẹn sí sọ́dọ̀ wọn lọ́hùn-ún ẹ ṣeun ẹ bá ń dákọ ti yín ná. ẹ kọ́ ilẹ̀ gbogbo Nàìjíríà. ẹ ṣe orúkọ yín. Nàfísàtù Oyèyẹmí. Nàfísàtù Oyèyẹmí inú ọjà abúlé yín ti ń tajà. a ò ṣì ní.
wọ́n ní wọ́n wá sínú ọgbọ́n làwọn kan wá sínú ọjà kútọ̀ mọ́júmọ́ yìí ọjà táọ̀sìn mọ́júmọ́ àwọn òwò ló wá. after àwọn àní wọn kú náà sọ pé wọ́n wá síbẹ̀ yẹn láti tọ̀sí lóru. àwọn kọ́sítọ́ọ̀mù. kọ́sítọ́ọ̀mù yìí láìsàn mẹ́rin gẹ́gẹ́ ló sọ pé wọ́n gbé wá síbẹ̀ bọ̀tà àwọn bàtà mi wọ́n ti rí bọ́ ṣe pẹ̀lú síìmù tó ń gbé wá pẹ̀lú gbogbo ẹ̀ àwọn olè jáde sí wọn ọ̀nà méjì ló bá ara ṣọ́ọ̀bù yẹn wọlé so àwọn júlọ̀sì kan dúró sí gbogbo búlọ̀kù bẹ̀ ẹ̀kọ́ náà dúró síbi àwọn méjì ṣẹ̀ṣẹ̀ wá wọlé so náà fi wá kẹ́rù yẹn. ṣe gbọ́rọ̀ àṣà nítorí àwíjàre kí tọkótọ́ lẹ́nu ìyá yìí ní ráìsì nìkan kọ́ láwọn ń ta ó ní provision làwọn ó ní tó bá ti wá já ṣọ́ọ̀bù ó ní pé kódà wọ́n máa tún já kínní mọ́ ọ máa tún kó provision àwọn ọ máa tún kó mọ́ ṣé contraband náà ní provision. ìdí rèé tí àwọn ọ̀gá custom tó ṣe need láti educate àwọn boys wọn mọ́ ọ ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbò òṣìkà ní olóòtú ètò yìí tí wọ́n interview àwọn ìyá yẹn wọ́n tún tẹ̀síwájú wọ́n pe ẹni tó jẹ́ agbẹnusọ àwọn kọ́sítọ́ọ̀mù yẹn wọ́n pè ní orí fóònù níṣojú àwọn ìyá yẹn ọjọ́ sọ̀rọ̀ láti béèrè àwọn ìbéèrè pàápàá jùlọ lórí kí kọ́sítọ́ọ̀mù máa wá sáàrin ìlú àárín ọjà láti wá máa kó ráìsì pé ṣé òfin iṣẹ́ yín náà ṣé ó fàyè gba gbogbo yẹn ni àbí àwọn boys yẹn ni wọ́n ń ṣiṣẹ́ kọjá ààyè wọn. ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù yẹn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ yẹ ká gbọ́ nǹkan tó ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù náà sọ ẹ yẹ ká gbọ́ nǹkan tó ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù sọ ó yá ẹ yẹ ká gbọ́. ṣáájú ká tó gbọ́ nǹkan tí ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù yẹn sọ ẹ jọ̀ọ́ fẹ́yìn tẹ́ bá ṣẹ̀ ń wo ìkànnì yìí nígbà àkọ́kọ́ orí ló mọ́ sí ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button yẹn kẹ́ bá mi subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ náà ṣáàrí àwọn nǹkan tí mò ń mú wá pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá òun náà nà mú wá sí etí gbọ̀yìn. ọdẹ sọ pé páńṣẹ́ òfura ó ní páńṣẹ́ ajáná àjà òfura àjà jìn ẹ mọ̀ kọ́rọ̀ ọlọ́rọ̀ náà báyìí òun la fi ń ṣe àríkọ́gbọ́n láṣẹ Elédùmarè ọ̀rọ̀ èmi àti yín wọn ò ní fi ṣàríkọ́gbọ́n àwòkọ́ṣe rere náà máa fi ọ̀rọ̀ wa ṣe láṣẹ Elédùmarè ẹ jọ̀ọ́ bá mi subscribe sórí ìkànnì yìí kẹ́dẹ̀ bá mi share mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín ẹ yẹ ká gbọ́ nǹkan tí ọ̀gá custom yẹn agbẹnusọ àwọn custom alukoro wọn ìyẹn PPRO ẹ yẹ ká gbọ́ nǹkan tí wọ́n bá wa sọ ẹ yẹ ká gbọ́ nǹkan tó bá ẹ̀yà ẹgbọ́. kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sà o. ẹ ṣeun adúpẹ́ Ayọ̀mídé Adétúnjí Mr Quality lórúkọ tèmi láti Splash FM nílùú Abẹ́òkúta. ẹ ṣeun gan ni o. ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín iṣẹ́ tẹ̀ ń ṣe àti ipò tí ẹ dì mú nínú iṣẹ́ tẹ̀ ń ṣe sà. orúkọ tèmi ni Superintendent of Customs fáńpẹ̀ ní MC ìyẹn ju DSC tẹ́ ń pè yẹn lọ. ok ẹ má bínú. Ahmed Bukoye Olóyèdé. àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn. mo jẹ́ alukoro fún òṣìṣẹ́ olúbodè aṣọ́bodè tí ìlú Ògùn ẹ̀ka àkọ́kọ́ nílùú Ògùn ìpínlẹ̀ Ògùn. ok ẹ ṣeun adúpẹ́ ó yá ó dàbí pé wọ́n wà ní Ìdíròkò. ok ó dàbí ẹni pé ẹ̀ ń tẹ̀lé wa bọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí. bẹ́ẹ̀ ni. inú mi tiẹ̀ wá dùn ìbéèrè yẹn rọ àní ṣe wàhálà púpọ̀ jù ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè ń bẹ̀ ni pé ẹ dákun náà yàtọ̀ fún pé àjọ aṣọ́bodè Nigeria Custom láṣẹ láti gba ẹrù nígbà tí ẹrù bá fẹ́ wọlé látẹnu bodè pé àjọ aṣọ́bodè kọ́sítọ̀mù láṣẹ láti gbà yíkéyìí ẹrù tíjọba ò bá fọwọ́ sí pé kó wọlé àṣẹ wà ṣé àjọ aṣọ́bodè Nigeria Custom náà tún láṣẹ láti lọ sílé ìtajà nínú ọjà
láti lọ rèé kó ẹrù lẹ́yìn tó bá ti wọlé tán ẹ láṣẹ yẹn náà ní sà. bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀gbọ́n a ní àṣẹ yẹn kódà ẹni ibikíbi tó bá wù kó jẹ́ ni kó jẹ́ ilé ìgbé ni a gbọ́ ọ̀tẹlẹ̀wẹ̀ kí ló ń pè information wípé ẹrù wà níbẹ̀ àṣẹ gbà wá láàyè láti lọ síbẹ̀ ká sì lọ kó ẹrù náà tá a bá bá ẹni tó ń ṣe agbátẹrù rẹ̀ abẹ́rẹ́ tó kó ẹrù náà òfin tó fi àyè gbà wá láti fi pàǹsì kí wọ́n ti ka àárẹ̀ sẹ́ni náà ka àárẹ̀ sílẹ̀ àádẹ́ rán lọ sílé ẹjọ́. ìyẹn tó bá dí yín lọ́wọ́ láti ṣiṣẹ́ yín àbí. bẹ́ẹ̀ ni àámú kó fojú balẹ̀ ẹjọ́. ọ̀dà sà. ọ̀dà ẹ ṣeun adúpẹ́ inú mi dùn ẹ ti dáhùn ẹ̀ a ti gbọ́ pé láṣẹ láti ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí àṣẹ ìjọba àpapọ̀ léde nàìjíríà ẹ dákun torí ọlọ́run èwo tún lòru gànjọ́ ẹ tún láṣẹ láti lọ máa lọ lóru gànjọ́ àbí gbà yòówù lẹ lè lọ láti lọ rèé ṣiṣẹ́ ọwọ́ yín ni sà. ṣe rí lábẹ́ òfin wa ó ní nǹkan tá à ń pè ní 158 section 158 of SEMA Customs and Excise Management Act. ṣe rí section yìí ó fún àwọn òṣìṣẹ́ wa ní àǹfààní láti ṣe pàtó duty dọ́gbọ́n pàtó duty ká wọ́de. ẹni ìgbàkígbà ló lè jẹ́ ó lè jẹ́ ọ̀sán ó lè jẹ́ alẹ́ ó lè jẹ́ àárọ̀ ó lè jẹ́ òru tó bá jẹ́ wípé àwa tún gẹ̀ẹ́sì tó ń kó ní kíní kankan pè ní ọ̀tẹlẹ̀múyẹ́ information àbí intelligence wípé àwọn nǹkan wọ́n ti kó ẹrù wọn lọ kó síbì kan ọláìpí àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ táwọn fi ń fi ọgbọ́n ṣe iṣẹ́ wa ibi tá a bá fi kó ẹrù náà sí àálọ́kọ níbẹ̀. ok ọ̀dà ẹ ṣeun adúpẹ́ ìbéèrè ẹyọ kan tí mo tún fẹ́ béèrè kó tó di pé ẹ̀ló ṣé kí n nìṣó lẹ̀. ẹ nìṣó. ẹ ṣeun mo dúpẹ́ sà ìbéèrè ẹyọ kan eléyìí tí mo tún fẹ́ béèrè kó tó di pé bí aṣojú òpólẹ̀ àbí ìyálọ́jà àbí àwọn tó wà nílé agbára náà béèrè ni pé adúpẹ́ ẹ ti ṣàlàyé láṣẹ láti ṣiṣẹ́ yín nígbà yòówù ẹ dẹ̀ tún láṣẹ láti lọ sí ẹ dákun ní ẹnu lóró ẹnu bodè eléyìí tẹ̀ ń wò bó o ní ṣé ká sọ pé àjọ aṣọ́bodè Nigerian Custom ò ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ òun làwọn ọjà yìí ṣe ń wọlé òun làwọn ọjà yìí ṣe ń wọlé tó fi jẹ́ pé ẹnu lóró náà ni wọ́n ń gbà kó tó di pé wọnú ìlú kó tó di pé wọ́n délé ìtajà táwọn òǹtajà ń tajà kẹ́yìn tó wá lọ rèé kó ń bẹ̀ ṣé ká lóun ṣiṣẹ́ àjọ yìí ò ṣiṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ ni àbí kí ló ṣẹlẹ̀. à ń ṣiṣẹ́ wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. bó o ló ṣe wá ń wọlé láti ilẹ̀ òkèèrè sí Nàìjíríà. ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ òun ni wípé wọ́n ń pe kinní kan ní ìwọ́n mo ti fẹ́ pùtì ẹ̀ ní Yorùbá. ẹ sọ lóyìnbó. àwọn ọ̀nà tí ìjọba ò fi ọwọ́ sí tá à ń pè ní unapproved route. unapproved route yìí ó wá pọ̀ jaburata káàkiri tó jẹ́ wípé ibi tá a bá ti ń sọ káàkiri lóríṣiríṣi rí wípé wọ́n ti lọ wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ èmi tí wọ́n lè gbà jáde tó bá gbàgbé yẹn jáde ń gba ọbẹ̀ jáde sínú agboolé. tó gbogbo ọ̀nà yìí pọ̀ lóríṣiríṣi tí ò ní òǹkà tó pọ̀ lẹ́pẹ́tẹ́. tó ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn ìṣe káwọn òṣèré tí a bí iṣẹ́ tẹ́ rí bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí in fact ohun tá a ti mú láti January ìyẹn tó ń jẹ́ rice ó ti lé ní 20,000
ní báàgì ráìsì ó ti lé ní 20,000. Tá a bá ṣe ìṣirò kìíní rẹ̀ gẹ́gẹ́ bí mọ́tò ó tó bí 45 trailer load of rice. So tá a bá ṣiṣẹ́ ni báwo la ṣe fẹ́ mú àwọn èrò bẹ́ẹ̀ yẹn tó lè jẹ́ pé láàárín àtojúbodè àti àárín ìgboro náà láti mú nǹkan. ọ̀dà ẹ ṣeun adúpẹ́. ẹ káàbọ̀ padà. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà lẹ ti rí tí ọ̀gá kọ́sítọ́ọ̀mù yìí náà tí wọ́n ti sọ yìí. èmi ò lè tọwọ́ bọ̀ da òfin lójú o, àmọ́ nǹkan tẹ́mi kọ́ máa jẹ́ kó yé Nigerian Custom ni pé ẹ rántí o ọjọ́ tó máa kọ̀yìn nìkan nínú sàárè o. ipò tẹ́ wà lọ́jọ́ tòní, ṣé ẹ̀ ń ṣe iṣẹ́ yín láti dáàbò bo ará ìlú ni, àbí ẹ̀ ń ṣe iṣẹ́ yín láti fi pawó sápò, àbí ẹ̀ ń ṣe iṣẹ́ yín láti fi dáàbò bo àwọn aráàlú? tó bá jẹ́ pé ẹ̀ ń dáàbò bo àwọn aráàlú ni, ẹ má kó àwọn aráàlú sínú yọ́yọ́ o. ẹ má kó àwọn aráàlú, ẹ má kó wọn sínú yọ́yọ́ o. ẹ má kó wọn sínú yọ́yọ́ o. Nigerian Custom, abẹ̀yìn arọ̀yìn, ẹ bá a bọ́ wọn boys yẹn sọ̀rọ̀. gọ̀rọ̀gọ̀rọ̀ wọn pọ̀ jù nígboro. bọ́dà ló yẹ kó ti máa ṣe gbogbo gọ̀rọ̀gọ̀rọ̀ tí wọ́n ń ṣe láàrin ìgboro yẹn. bọ́dà ló yẹ kó ti máa ṣe. ẹjọ́ a ní pé tó bá rí nǹkan tó máa pa àwọn aráàlú lára láàrin ìlú, a ní kó má wàá mú o, àmọ́ kí wọ́n wá ṣe in a polite way. wọ́n á máa lé onímọ́tò fàyàwọ́ míì lọ rú ibi tó ti ń lé lọ báyìí tí yóò ní dúró, ìyẹn ti ń sá lọ. gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ó yẹ kẹ́ ẹ wá ọgbọ́n láti fi mú ni. wọ́n á yìnbọn lu mọ́tò míì lọ́ọ̀kan gbàrà báyìí débi pé a lọ bá ẹni ẹlẹ́ni. ó lè jẹ́ ọmọ ọlọ́mọ tó ń bọ̀ láti skul ni ìbọn máa lọ bà. ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá? Nigerian Custom, ẹ jọ̀ọ́ ara wọ́ ẹ̀bẹ̀ sí yín ni o. ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá mí. ẹ jọ̀ọ́ mo sọ ìmúdúró náà, mo kí gbogbo ojú tó ń wò mí o. mo kí yín pé ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi kò ní di. láṣẹ Elédùmarè, àwa báyìí náà ni wọ́n máa ṣe nǹkan láàbí, kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa wá. mo kí yín o. fún ẹ̀yin tẹ bá ṣe ń wò mí fúngbà àkọ́kọ́, ẹ jọ̀ọ́ bá mi subscribe sí ìkànnì yìí. program mi máa ń wá interesting, ẹ yẹ ká lọ ṣe papọ̀. ẹ jọ̀ọ́ be my fans. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. lágbára Ọlọ́run bí tẹ́ ti ń rí owó tẹ́ fi ń ra dátà, àgbà náà ò ní wọ́bẹ̀ o. a máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà wò. gbogbo ẹni bá náà má bọ̀ òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. ire o.